àwọn ará Owódé àwọn ará Àdìrókò ẹ rí pé gbogbo yín tẹ́ ẹ bá sọ̀rọ̀ rí ló ti wá kó bá lórí cyberspace tó lẹ sọ fún òun pé ẹ sọ fún kò sọ́kùnrin tó máa fẹ́ rú ọba ńlá tó máa níláárí ọkùnrin yẹn máa lálàá ni kò ní dojú ayé. Ǹjẹ́ mọ̀ pé mo ní dọ́kúmẹ̀ntì wọ́n ṣe deport ẹ̀ láti Canada. Ẹ̀yin èèyàn mi, arábìnrin tí a mọ̀ sí Lizzy Anjorin ó ti sọ̀rọ̀ nípa ìyádàgbọ̀n sí ọba ńlá. Ó sọ̀rọ̀ nípa rẹ̀ wípé ó nù mọ̀ bí wọ́n ṣe deport ọba ńlá láti Canada. Ó tún fi pẹ̀lú rẹ̀ wípé ó ní ọkọ̀ ọba ńlá ó ní kò lè ṣe nǹkan rí o, ó ní kò lè gbé nǹkan rí ṣe. Ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká wo nǹkan tí Lizzy sọ nínú ọ̀rọ̀ rẹ̀. Mo lọ rọ́ọ̀bù ẹwà àtijọ́ tó ti ń ṣe ṣóò fún mi tí mi ìdẹ̀ sàn kankan. The same ọba ńlá ẹ̀ ló sáré wọnú mọ́tò tó wá sọ̀rọ̀ miscarriage Ìdúmàtà àbí bẹ́ẹ̀ kọ́ èmi dẹ̀ ní dọ́kúmẹ́ǹtì bọ́n ṣe deny olórí burúkú pé wá ṣàmúrọ̀bà mi ò dẹ̀ sàn kankan ó dẹ̀ ń ṣe ṣóò ó dẹ̀ ń ṣe ṣóò fún mi ó ń ṣe ṣóò fọmọ mi ó ń ṣe ṣóò fọkọ mi. Ẹ sọ fún mi báwo ni Àdìsá olórí burúkú apẹ̀rẹ̀ tòmátò báwo ló ṣe fẹ́ mèkì ẹ̀. Yes, Abọ́sẹ̀dé 16. Àdìsá lùkùdì níbi táyé ẹ fọ́ táyé ẹ burú dé 31 years in marriage ó sì ń gbé ní boys quarter. Àdìsá lùkùdì olórí burúkú awáyé má ṣe rere alátẹnujẹ ó ṣe yín lálẹ́ bí ẹsẹ̀ ẹran olórí burúkú ẹ ó ṣe tẹ̀bí òbó olóńgbò tó ṣẹ̀ bímọ awáyé má ṣe rere ẹ ó ṣorí kẹlẹ̀bọ̀ bí ìdí àgbà alátẹnujẹ ọkùnrin òṣì ọkùnrin òfò ọkùnrin ìbànújẹ́ ọkùnrin èpè ọkùnrin ẹ̀sìn ni ẹ́ ọkùnrin aláìlójútì ni ẹ́ ó rán lọ sí Canada wọ́n deport ẹ̀ àwọn ọmọ tó bẹ́ẹ̀ kó lọ Canada wọ́n parí ayé wọn sọ́gbẹ́ wọn ó dé Nàìjíríà ó jáde common councillor ó tún lùsì ó rí pé ò lè bẹ́gbẹ́ dọ́gba mọ́ Àdìsá. Ẹ mọ̀ wípé obìnrin ló máa ń fi ètè pín ọ̀rọ̀ fọ́kọ. Wọ́n ní oríire ọmọ gìgìrísẹ̀ òbí ló wà oríire ọkọ ńkọ́bọ ló wà ètè ìyàwó ẹ̀ ló wà kó o kàn máa lọ fáwọn ìṣẹ̀dá tí ò ṣẹ́ lásán ṣé o mórí burúkú tó máa kó bá wọn ọmọ àtọkọ ẹ̀. Latifa kí òbò ẹ òbò òṣì òbò òfò òbò pọ́njú òbò ẹ̀sìn òbò tó fi bímọ márùn tí kan kò yàn àfìgbà tó mú orí burúkú copy and paste látara àyà ẹ olórí burúkú ìyá ẹ tó ti pa gbogbo ọmọ àdúgbò jẹ àfìgbà tó mú orí burúkú látara àyà ẹ olórí burúkú wa àti ìyá ẹ ṣe bẹ́ẹ̀ jọ fún ìyá Àdìsá lọ́rùn pa ni. Ọba ńlá kí ọmọ ẹ ta oúnjẹ tì ìwọ tí ọmọ ẹ ń ta oúnjẹ ó wá bọ́ sórí social media ó bẹ̀rẹ̀ sí ní bulletin pink tó ti wà pẹ̀lọ́kùnrin for over 30 something years ó bẹ̀rẹ̀ sí ní bully ẹ̀ ṣérú àwọn yẹn lè rí ọkọ ẹ àbí kán rí ọmọ ẹ kí wọ́n ṣe é láàánú. Ọmọ ẹ tajà ó lulẹ̀ ìkan gba Amẹ́ríkà ó ṣorí burúkú àwọn tó wà ní Canada wọ́n fẹ́ wọn lò gbà ìwọ náà wà Nàìjíríà olórí burúkú ó wà létí gọ́tà ìwọ náà wò ìwọ tó wà létí gọ́tà ìwọ tó wà létí gọ́tà ó dẹ̀ ń sọ ọjọ́ táwọn ará Àdìrókò àwọn ará Owódé tí wọ́n yọkọ ẹ dànù pẹ̀lú èpè orò náà fi lé ẹ jáde nígbà election bó ṣe lọ sí Ìdíròkò nìyẹn oníwọ̀nranwọ̀nran ní ẹ oníwèrèwèrè olórí burúkú obìnrin ní ẹ ìwọ àti Ìyábọ̀ Òjó ẹni òfò torí ẹni kò sọ́kùnrin kankan tó tara yín níláárí
ọba ńlá ìwọ àti Ìyábọ̀ Òjó kò sí ọkùnrin kankan tó lè tara yín níláárí ó lọ sí Owódé Ìdíròkò orò náà fi lé ẹ jáde lọ́sàn gangan wọ́n lé ẹ olórí burúkú ó wá ń gbin bàbá ó ti bẹ̀rẹ̀ sí ní búlì àwọn bàbá yẹn ó mọ nǹkan tó sọ nípa àwọn ará Ìdíròkò àwọn ará Owódé ó mọ nǹkan tó sọ fún wọn ó mọ nǹkan tó sọ fún wọn ni ṣé ìwọ tó ń bá àwọn èèyàn lórúkọ jẹ́ kiri ni wọ́n fẹ́ fún ọkọ ẹ ní political appointment ìwọ náà wo nǹkan tó jókòó at least tọkọ èèyàn bá ń lọ irú èmi nísìn kí lórí tí mò ń ṣe èmi àtọkọ mi ti ń kọ́ estate sí Ìbàdàn a ti ń kọ́ mansion sí Ìbàdàn a ti ń pilẹ̀ àwọn ọmọ wa physically spiritually politically a ti ń pilẹ̀ àwọn ọmọ wa ọjọ́ tó orí tí mo ti ń lọ sí Ìbàdàn tí mo ti ń kọ́ estate sí Ìbàdàn ǹjọ́ o gbọ́rọ̀ ará Ìbàdàn kankan lẹ́nu mi ǹjọ́ orí fọ́tò mi kankan pẹ̀lú ará Ìbàdàn ǹjọ́ orí kí n lọ sí ọ̀dọ̀ ará Ìbàdàn kankan ǹjọ́ gbọ́ story ará Ìbàdàn kankan lẹ́nu mi látijọ́ ta